Àwọn ọba kan sì ń gbà tó bá jọba tán wọn láwọn fẹ́ mọ nǹkan tó ń jẹ́ òrìṣà àbí kó wọ́n ṣe ìṣẹ̀ṣe bó tẹ̀ pé irú ọba bẹ́ẹ̀ á mọ̀. Ìbà o Ọlọ́run dá Ifá oníkórè inú gbá ó dá ọ̀sán ìsíkọ̀rọ̀ yàrá ó dá àwọn ìyá ní oṣù mọ̀nìgà sábẹ́dẹ́ méjì ayé òun ọ̀run ó ní gbogbo ohun tó lọ́run bá ń fẹ́ òun máa bá wọn fẹ́ ó ní tó bá ti ń pọ̀ láyé òun náà máa bá wọn kọ́ ẹ̀yin ìyá ẹ fojú rere wò. Ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ká fi ba àṣà wa jẹ́ nílẹ̀ Yorùbá yẹn ló ń dà wá láàmú. Olóògbé gbà mọ́ àwọn ọba kan sì ń gbà tó bá jọba tán wọn láwọn fẹ́ mọ nǹkan tó ń jẹ́ òrìṣà àbí kó wọ́n ṣe ìṣẹ̀ṣe bó tẹ̀ pé irú ọba bẹ́ẹ̀ á mú ọba tó bá ń ṣe bẹ́ẹ̀ tó lóun ní sẹ́ẹ̀dẹ́ẹ̀tì ìṣẹ̀ṣe nílùú àmúrọ̀bà ọba ni. Kí ni ìdílé tó jẹ́ àmúrọ̀bà? Ìgbà tó máa fẹ́ jọba iṣẹ́ ìmáàmù ló rán lówó láwà ní fún ẹ̀. Ìjẹ́ tí pásítọ̀ ló máa ń tọ́ òróró ní olórí owó nǹkan tó ń ṣe ń bẹ̀ kó tó sọ pé ó fẹ́ jọba. Owó àjọba tán ó ṣẹ̀ṣẹ̀ wá pọ̀ dé nǹkan tó ṣe ẹ̀ mọ̀ pé ṣe ìrìn ọjà wà lórí. Irú àwọn ọkọ bẹ́ẹ̀ yẹn àṣẹ kìí sí lẹ́nu wọn Ọlọ́run nígbà ṣe lẹ́nu gbogbo wọn. Torí náà ti gbogbo apá gbé àṣà wa ní àrùn. Àìmọye ọba tó lóògùn mọ́ olóṣè ìjọba gbé Ọlọ́run lè ní jẹ́ kí wọ́n gbé o. Wọ́n ní kí wọ́n gbé o. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe pé nítorí tó wọ́n wá jẹ́ báyìí ṣe ló máa jẹ́ fọmọ náà. Kábíyèsí o. Gbogbo ẹni tó bá robi rò wá tó robi rò yín ẹ máa sọ fún ọ pé ìdíjú lẹ́kọ̀ọ́ kò ní lójú torí o. Òkú òpó ò ní yọmọ o. Abẹ́rẹ́ ajé àti òdòdó àwọn tó ń ṣọ. Ajé òdòdó ní gbomi dúró. Ẹ̀rọ àlẹ̀kẹ̀kẹ̀ ní olójú àtòkùnbọ̀ o. Yóò balẹ̀ báyìí. Olú abalaba máa wọ gbóró o. Wọ́n padà bá kúrò nílùú inú gbóró lọ o. Wọ́n kẹ̀kẹ́ bá ló gba aṣọ láàárọ̀ àkísà lórí òkèèrè ayé ẹ̀. Lọ́gàrẹ̀ rẹ̀ bá ti so olóòtú ọjọ́ òkú ẹ̀. Gbogbo àwọn ọ̀tá wa jábàjábá rédèrèdè